Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹwọ́ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ máa ṣe máa pẹ́ fún yín ní fídíò yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló jáde nínú ẹ̀ ẹ̀wọ́ ẹni yìí tó oríṣiríṣi ọ̀rọ̀ àṣírí ẹ̀ farabalẹ̀ kẹgbọ́n nǹkan tí ẹni yìí sọ láti òkè dé ìsàlẹ̀ ẹ ti mọ táwa ṣe máa ń ṣe bíbá ìpínlẹ̀ táwa kò bá rí àwa kì í sọ ẹ dábọ́ wá sí bí wọ́n ti wá sọ adẹ́kẹ́ àti ṣèwádìí dáadáa lórí ẹ̀ kí a tó sọ ẹ̀wọ́ tó bá dé ké ìgbà àkọ́kọ́ ní ẹ̀dá àkùnmá lórí ìkànnì ẹ bá wa like subscribe kẹ́ share àwọn fídíòs wa kẹ́ bá lè máa jẹ ìgbádùn àwọn content rẹ̀ ẹ̀wọ́ ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pé jù ká má fi àwọn kò ṣòfò ẹlẹ́ka tó ojú abẹ́ kò. mo pé kọ́ gbọ́ ohun tí mo fẹ́ sọ áńgù bo ló kù sí ìwé lóríṣiríṣi ó kún ohun tí mo fẹ́ rèé it's going to 2 to 3 months now mi ò tí ì rí èsì ṣùgbọ́n ó ṣẹlẹ̀ wípé ní ìgbà tí ìránṣẹ́kùnrin yẹn tí a mọ̀ sí Verydarkman tó bẹ̀rẹ̀ interview tó ṣe ìkan nínú interview yẹn bàbá screenshot ẹ̀ ó send ẹ̀ sínú evidence tuntun lélẹ́yìí tí àti ìgbọ́n rí bóyá send ẹ̀ sí mi mo bá send ẹ̀ sí agbẹjọ́rò mi fún ẹ̀yin tí ó mọ̀ bí kéèsì yẹn ṣe d'Àbújá ni mò ń bá sọ̀rọ̀ mo lè fi gbogbo ẹnu sọ fún yín pé last 2 weeks mo wà l'Àbújá yes so bí mo ṣe send ẹ̀ sí Sanchitu wọ́n dẹ̀ competition lè rí new evidence yẹn wọ́n sẹ̀lẹ̀ sí Àbújá wọ́n fi dúró lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe rí petition yìí lọ́hùn okay this petition was written on my behalf in Abuja wọ́n dẹ̀ pè mí kí wọ́n á defend ẹ̀ pé is it true ṣé èmi ni mo send ẹ̀ mo dẹ̀ sọ pé èmi ni nígbà tí mo dẹ̀ ń lọ mo béèrè lọ́wọ́ bàbá ṣé àjọ ń lọ ni ọjà ojú ẹsẹ̀ wọ́n dẹ̀ ti pe fóònù wọ́n pe ìkan nínú àwọn ṣẹ́mbà wọn pé bàbá Mohbad ń bọ̀ l'Àbújá o wọ́n assist mi lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n pè é ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ bá mi jọ́dọ̀ àwọn ọ̀gá ọlọ́pàá nígbà tí mo dọ́dọ̀ ọ̀gá ọlọ́pàá wọ́n bi mí léèrè gbogbo evidence tí mo ní àti èyí tá a ti ṣe tí wọn ò ṣe dáadáa gbogbo ẹ̀ mo kó dání mo tún fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ last man standing Mr. Gracie ọ̀rọ̀ ẹ̀dá bíi tí ìgbín bá fà kára wọn tẹ̀lé wọ́n tẹ̀lé mi d'Àbújá wọ́n fi ilé àti ọ̀nà wọn sílẹ̀ àdèlò ọjọ́ mẹ́ta ní Àbújá láti rí àwọn ọ̀gá ọlọ́pàá now kí gbogbo èèyàn kó lè mọ̀ ni mo fi ń give update yìí respond àwọn ọ̀gá ọlọ́pàá ní Àbújá ó fún mi lọ́kàn balẹ̀ pé wọ́n á gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad nígbà tó gba gbogbo evidence mi sílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá ọlọ́pàá tó attend sí mi wọ́n ṣe bíi pé mo wà ní lẹ́yìn sọ pé mo wà lọ́fíìsì mi wọ́n treat mi dáadáa come on bí kò bá ṣe rí lèmi máa sọ nígbà tá a lè parí gbogbo ohun tá a lọ ṣe láti àárọ̀ àti competition àmàparí ẹ̀ ti bí 6 o'clock ní tẹ̀ tí ń dáhùn pé bóyá assistant IG bóyá ti máa kúrò lórí seat mo di ọ́fíìsì wọn they are about to láti kúrò ní ọ́fíìsì bó ṣe rí mi wọ́n padà sínú ọ́fíìsì ọ̀tọ́ bá mi sọ rèé tí mi náà kàn fẹ́ ṣíà pẹ̀lú ìwọ ó jẹ́ kí n mọ̀ wípé àwọn ti rí
petition San Shitu ní ọ̀dọ̀ wọn tí ò lè ṣe fojú parẹ́ làwọn fi invite mi gbogbo tí mo dẹ̀ kọ́ lẹ̀ yìí àwọn máa gbé àwọn èèyàn dìde láti wá ṣe investigation yẹn lẹ́kọ̀ọ́ investigation tó bá ṣe ló máa sọ bí àwọn ṣe máa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ justice for Mohbad àti new evidence o àti old tí wọ́n ṣiṣẹ́ lé lórí àwọn fẹ́ mọ bí ìkọ̀ yẹn ṣe lọ ní Àbújá ó dẹ̀ di pé wọ́n sọ dáadáa so bí mo ṣe kúrò ń bẹ̀ mo lọ sí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹ̀yin tí wọ́n pé ẹ̀ kì í fẹ́ gba òtítọ́ ó lọ sí ọ́fíìsì Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ mi ò bá Ahmed Ilé ordinary president láti fi ìmoore wọn pé wọ́n ṣe o wọ́n kó àlejò mi ọjọ́ o mo yà ń bẹ̀ mo dẹ̀ bá àwọn workers wọn mo kí wọn ibi ìwọ́n fún mi ní appointment pé ok the following day kí n wá sí rédíò and bí ọ̀rọ̀ dẹ̀ ṣe ń lọ yìí kì í ṣe gbogbo aṣọ kọ́ la máa ń sá lóhùn kò jẹ́ kí n padà lọ yà kò sí mo ṣe máa yà tí mi ní sọ pé nǹkan tí mo mú wọ̀ láti Àbújá nǹkan tí ọ̀gá ọlọ́pàá sọ lélẹ́yìí ni ì tí fẹ́ sọ ṣùgbọ́n gbà tí mò ń gbọ́ awuyewuye táwọn kan sọ pé àwọn làwọn gbé kéèsì ní Àbújá àwọn làwọn jẹ́ káwọn ọlọ́pàá Àbújá sí àwọn ọlọ́lá bí nìyẹn o bí kéèsì ní Àbújá lè gbọ́ lẹ́nu mi wọ́n ti wá fúnra wọn wọ́n wá gba investigation yẹn wọn ò ṣẹlẹ̀ lórí not until tari new evidence nígbà tí Verydarkman bẹ̀rẹ̀ sí ṣe ọ̀fífító lórí gbogbo ohun tó ṣẹlẹ̀ ìsẹ́mi tí mo dẹ̀ jù sí agbẹjọ́rò mi tágbẹjọ́rò mi dẹ̀ ṣiṣẹ́ lé lórí ohun tó gbé mi lọ sí Àbújá nìyẹn bí àbọ̀ mi ṣe lọ nìyẹn mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí mi tó jẹ́ kó ṣeé ṣe láti lọ ẹ mọ̀ kí ni mo ní so àwọn ẹbí yẹn ló dúró tì mí pé òdìgbà tí n bá bẹ̀rẹ̀ sí ń sọ níta ṣe bó flight ni tá a gbé mi lọ wọn ò tẹ̀ fẹ́ kí n dárúkọ ètò wọn ṣe gudugudu méje gbogbo ẹbí mi lápapọ̀ àwọn critical thinkers àwọn J for Mohbad fún àmì náà mo fọ́ọ̀mù group yẹn pé ẹ̀yin náà ni mo lè máa fọ̀rọ̀ lọ tó o bá síbẹ̀ má bínú mo kàn wo àwọn kan tó bá dẹ̀ pè mí náà tó yẹ pé owó ìṣà ti wà ń bẹ̀ lẹ́yìn máa jẹ́ ìmọ̀ nǹkan ní oúnjẹ méjì kí ló bí ni o so bí àṣírí yẹn ṣe bò nìyẹn òun ni ò jẹ́ kí wọ́n gbọ́ pé bàbá ń lọ sí Àbújá bàbá ń lọ sí igbá no bẹ̀tì mo ń fi tayọ̀tayọ̀ sọ fún ẹlẹ́ni pé bí ìrìn ti Àbújá ṣe rí nìyẹn mi ò rí ẹnikẹ́ni tó gbé kéèsì lọ sí Àbújá ju ohun tí mo bá lọ òun náà mo lè sọ fún yín àwọn ẹbí mi tó dúró tì mí mi ò jẹ́ kí ẹ mọ̀ wípé mo lọ sí Àbújá torí pé wọ́n bọ àṣírí owó bí tí máa dé sí oúnjẹ tí máa jẹ so bí àṣírí yẹn ṣe bọ̀ nìyẹn bẹ̀tẹ̀ àwọn tí mi ò lè má sọ náà ni ẹ ti gbọ́ láti ẹnu mi wá yẹn so bí ìrìnàjò yẹn bó ṣe wà successful tí mo fi lọ tí mo fi dé mi ò ní ṣaláì má fẹ́ gbọ́ ohun tí wọn náà bá ní sọ́kàn mi ò dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ àwọn J4M yẹn náà ni jẹ́ kí èmi mọ̀ I will include your name a kò ní àwọn òfin kan pé níta bá sọ ní oṣù tí asáré máa lọ sọ níta àdè kí n lo èdè àlùfàṣà bíi pé ayé ṣe bẹ́ẹ̀ náà ẹ jọ̀ọ́ bí àwọn nǹkan tí a ní nìyẹn àdè nítorí Àbújá ni nítorí tán lẹ́nu torí àkókò ń lọ tí àgbẹ̀ bá dẹ̀ ti ń pẹ́ jù lóko ìṣẹ̀lá tó fẹ́ jalè so
update mo mú wá fún wa nìyí pé bí ìrìn àjò mi látàbújá délé bó ṣe wà successfully nìyí. So ẹni tó bá ní ìbéèrè gẹ́gẹ́ bó ṣe sọ àṣìáwó fèsì yẹn òṣìṣẹ́ sà jẹ́ ká mú lọ síbò mi. So àṣìáwó ohun tí ó bá rí ẹ lójú ẹ wá kájọ sọ ó dẹ̀ fún àkókò yìí sọ fún wa wípé àyè dẹ̀ ṣe ń bẹ láti tọ́ ọmọlúwàbí wa ṣe ènìyàn yan ohun tó fẹ́ yàn bóyá ohun tó mọ̀ pẹ̀lú àwọn ohun tí Ọlọ́run tàn mọ́lẹ̀ sí fún ara yìí ó yẹ kó lè mọ̀ pé ìgbà àti àwo wo jura wọn lọ wàá mọ̀ pé bàbá yìí ló ń parọ́ ni o òun ló ń sòótọ́ ni o ó yẹ kó lè mọ ibi tó fẹ́ fì sí torí ohun tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ó kọjá o. òye ẹni ó kọjá ènìyàn kan fún àwọn olóye láti mọ̀ wípé jẹ́ ká ṣọ́ra lórí ọ̀rọ̀ justice for Mohbad it's not ordinary. Mo gbàdúrà fún ẹ pé bí ó ṣe wà pẹ̀lú mi yìí pẹ̀lú justice yìí fàyè ò ní báyìí ò ní ṣubú dànù ó dẹ̀ ní fìwé ẹ̀gbà lágbára Ọlọ́run ayọ̀ ni. Máa fi àkókò yìí pé Honourable Each thank you láti interpret ohun tí mo sọ torí mo ti ń gbọ́ comment àwọn èèyàn kan pé speak English ó dà bẹ́ẹ̀ tí wọ́n bá interpret ẹ̀ á lè yí oníkúlùkù wa so ẹni tó bá dẹ̀ ní àwọn ìbéèrè tó wà reasonable mo rẹ́dì láti dá wa lóhùn àbí mo ṣe sọ̀rọ̀ sí mo kàn rántí pé pẹ̀lú ògo Ọlọ́run September 9 ni court order lórí DNA máa jáde bí èyí sọ ìgbìyànjú lọ lórí ẹ ṣe gan ni. Now Máyọ̀wá abániwo Honourable kí n ti sọ. Bí wọ́n ká lo ọ̀sítọ́ láìdé kan. Shame, sir. Can you comment us, please? Can you hear me, please? Hello? Good evening, sir. Shame, sir. Who's there? Where's the lady? Yes, sir. Shame, sir. Hello? Lady? No, boy, sir. Shame, sir. Can please comment us, please? Can you hear me, please? Oh. Hello? Hello, can you? Hello, Shame, sir. Yeah, mo ti gbọ́ yín báyìí, sir. Okay, sir. A cousin, sir. Yes, One year, sir. Yeah, good evening, everyone. Good evening. You are welcome to this session today on Justice for Mohbad. Mohbad's dad he has given us updates as regards justice for his son. Yeah, Baba started his live today by giving us the Bible verse as usual, and is referenced in the Bible about Moses and Pharaoh. He also mentioned Timothy 2 chapter 3 as well. But the major thing about today's update is that Baba went to Abuja, Nigerian Police Force headquarters in Abuja,
and that's because of VDM's recent interview with the suspect and witnesses. After he had a session with one of the witnesses that saw Mohbad, or that saw things that happened on the day they announced Mohbad death, and that happened to be Miss Folashade. So once that immediately that interview was granted, Baba said critical thinkers reached out to him and gave him some notes, which he sent to his lawyer, Wahab Shitu SAN, and immediately Wahab Shitu SAN sent a petition as regards a new lead, and he sent to Abuja and to come and defend the petition he wrote as regards the blood, soaking blood, and all that he has been talking about all this while. And when he got there, they told him they will get back to him, and that's the only update he has for now on that. Big ups to everyone that has been doing this just for him, his family, because he has always said everyone standing for him on this justice are his family. He has gone to Abuja. He met with the Inspector General of Police, Kayode Egbetokun, and everyone there. And he also said he also went to Brekete family and to say hi to him, because if not for him, the results, the inconclusive autopsy results that we were given, we would have known his whereabouts. He also said someone escorted him or followed him to Abuja, which happened to be Mr. Guexi, who was there to offer him support, while the lawyer of Wahab Shitu was also present when he saw the Nigerian police in Abuja. And lastly, he said the DNA sitting, the order for the DNA will be granted next month, September 9th. So let's keep our fingers crossed, and he has no any update on that as per the DNA. Thank you so much. And that's just a short update on today's episode for Just for Mohbad. If you have any question, please come up, and then if you have any question as regards the update he has dropped, please let's come up and let's ask questions. Moderator, please kindly accept the request as regards the update that was sent, that was given by Baba Mohbad today. Thank you so much. Baba, ẹ kúrò lẹ́sà. Ẹ kúrò lẹ́sà. Àbá Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa. Ọlọ́run go ahead, Mr. Arishe, go ahead, sir. Ọlọ́run ní pa yín nísìn fún wa, bàbá. Gbogbo àwọn ọ̀tá tó bá ń ro aburú yìí, aburú á máa bá wọn ni. Bàbá mo fẹ́ kí kíní kan yé yín. Ẹ̀rí bọ́lọ́run sí ṣiṣẹ́ rẹ̀, ó yàtọ̀ sí báwo ìyẹn sí báwo. Mo máa ń kíní kan. Mo ní kí Mohbad tó kú, ẹnìkan kò mọ̀ yín, Ọlọ́run nìkan ló mọ̀ yín. Bọ̀ ìgbà táwọn ọmọ aráyé fẹ́ yàn yín jẹ pẹ̀lú agbára wọn, Ọlọ́run gbé àwọn èèyàn dìde. Bàbá, àwa tá wà lẹ́yìn yín, mo máa ń sọ kíní kan, ibi tí Ọlọ́run ti bù sí. Torí tí àwa bá fẹ́ gbé ìgbésẹ̀ kankan nínú ayé, gẹ́gẹ́ bí ìtọ́lọ́run fi kọ́ wa, àwọn àbẹ̀ Ọlọ́run náà pé kó tọ́ wa sọ́nà kó má sì wá lọ́nà. Ọ̀dọ̀ tí Ọlọ́run darí wa sí, òun làwa wà. Sí bàbá ń gbọ́ mi báyìí. Ṣé ń gbọ́ mi sà? Mo gbọ́ yín, mo gbọ́ yín. Ok. Mo gbọ́ yín. Ọlọ́run ló ní kí àwa tẹ̀lé yín. Yín tí ó sì gbé wa padà lẹ́yìn yín, Ọlọ́run ní kí àbúrò yìí bá yín sọ̀rọ̀ ní gbogbo wa. Aburú yìí ò ní bẹ́yìn náà. Àwa nígbàgbọ́ pé nǹkan táwa ń wá kò jìnnà mọ́, ibi tá à ń lọ kò jìnnà mọ́. Ọlọ́run á fi lé wa lọ́wọ́. Kí ni Ọlọ́run ìfùgàn tó bá ń dùn, táàrọ̀ bá ń dùn faláburú ẹ̀dá, tó bá di lọ́sàn-án ìkorò á bẹ̀rẹ̀. So gbogbo àwọn tẹ́lẹ̀ wọ́n, mo máa ń sọ ní any platform tí bá lọ, gbogbo anybody tó gbógun tì yín kán lọ wo ìgbẹ̀yìn wọn bó ṣe ń rí. Kò nídìí kí n máa dárúkọ mi báyìí, bí mo ṣe ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti mọ̀.
lẹ́nu gbàtà dé justice for Mohbad yìí a lot of people ló ti gbógun wá àmọ́ kí ló ń ṣẹlẹ̀ sí wọn nígbẹ̀yìn aburú ń bá gbogbo wọn ni ẹ̀yin lẹ́wọ̀ àwọn ajú wa yìí àárí owó aburú àpẹẹrẹ kankan aburú láàyè kò dẹ̀ ní báyìí láíláí tọmọtọmọ bàbá ẹ fọkàn yín balẹ̀ kò sí kankan ẹ nígbàgbọ́ pásítọ̀ ni lóòótọ́. wà nù wá àwọn Christian náà wà nù wá ètò ń pè ní kọ́lọ́run wà lẹ́yìn ìyànlẹ̀ ọlọ́run gangan ló ń bá yín jagun ìgbà táwọn ọ̀tá rò kó ti tán ọlọ́run tún gbé Verydarkman dìde bí ọlọ́run sì máa ṣiṣẹ́ ọwọ́ ènìyàn another thing bàbá ẹjọ́ ní ilé pọ́ yín ní ìkọ̀kọ́ tẹ́ máa ṣe àwa tá à ń jà fún justice àmúra wa kò sí ẹni tó wà entitled tí kankan látọ̀dọ̀ yín ẹjọ́ gúrùpù tí ẹ create yẹn ẹ má hard ẹni tó bá request fún lọ́dọ̀ yín àwọn tí ẹ trust kẹtì hard síbẹ̀ ẹ̀yin ẹ máa bá wọn sọ̀rọ̀ yìí tó bá nídìí kọ́ wá fáwa níta àwọn ọmọ retí látẹnu wọn wọ́n máa fún wa ẹ má hard anybody kò sí tajà tẹran lẹ create group fún nǹkan tẹ group tẹ create ó ní purpose yẹn ni kẹ́yìn jẹ́ ká máa wò so ọlọ́ àjẹkẹpẹ́ fún wa mi fẹ́ kí ọ̀rọ̀ mi pọ̀ jù kẹ́lómi lè sọ̀rọ̀ ẹ sì gan àbá a trust ya nígbàgbọ́ bọ́tà bá pé gbà àwa là á borí mi. mo fẹ́ fi sọ fún yín pé bí ẹ̀yin bá ní threat ẹ lọ́sà lórí group yẹn tẹ́yin bá ní threat because ẹni tó bá ráyè mo rí àwọn èèyàn bíi pé wọ́n tètè máa ń dá mi lóhùn ẹ bí kò sọ pé nǹkan báyìí ṣe mí o láìpẹ́ ìṣẹ́jú márùn-ún màá ti rí gbogbo èèyàn lẹ́yìn mi wá ti dúró ṣùgbọ́n ló jẹ́ kí n focus lórí àwọn wọ̀nyẹn. bàbá yẹ ká fi ọwọ́ ló wà fún láti lè participate. bàbá you are welcome. bàbá sẹ́rí àwa táwa ń justice for Mohbad á pọ̀ gan tẹ́yìn náà mọ̀ ẹ lè áàdì gbogbo àtàn ẹ kàn áàdì àwọn tí ó máa fáwọn ní information ta ẹ dákun ẹ sí báyẹn bàbá ẹ bá dẹ̀ ń kọ́mẹ́ntì àwọn èèyàn náà yìí tó ń sọ nìyẹn ẹ sì gan ọlọ́jà pẹ́pẹ́ fún wa sà. Yes, sir. Sorry, thank you so much, Mr. Rishi. Please, before the next speaker, please don't let us talk about the good thing, please. Let's talk about what we just stated about meeting the police and all that. Please, let's forget about any good thing. Thank you so much. Next speaker, thank you. Hello, customer. Yes, sir. Be the first time tí màá gòkè. Inú mi dẹ̀dùn láti gun òkè. Barrister Ọláìdé Mokeyin, Mr. Rishi Mokeyin, and then all the critical thinkers and everybody. Wọ́n ṣe wọ́n kó àdúró tì yín, ikú ò ní pa wọ́n fún wa, àwọn ò ní ṣe wọ́n fún wa. Gbogbo ibi tí wọ́n ti ń mówó tí wọ́n fi ń ṣàánú yín lágbára Ọlọ́run àpò wọn ò ní gbẹ. Bàbá ẹ ti fojú sunkún ọmọ kan, ẹ wà ní fojú sunkún mi mọ́. Òye ọgbọ́n tọ́lọ́run fún yín tẹ́ fi ń darí ọ̀rọ̀ yìí, ọpọlọ yín ò ní dọ́bà, ẹ ní kúkú ọ̀wọ̀wọ́, ẹ ní ṣẹ̀sín lágbára Ọlọ́run. Inú mi dùn láti bá yín sọ̀rọ̀, mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n inú mi dùn láti gòkè láti bá yín sọ̀rọ̀. Bàbá ẹ lọ́ta o, ọ̀tá inú ilé lẹ́dẹ̀ ní kì í ṣe ọ̀tá ìta. Mo wá fẹ́ rọ̀ yín, mo fẹ́ bẹ̀ yín torí à ń gbáriwo awuyewuye kan pé àdúrà ó ń bẹ̀ yín. Àní kẹ́ mọ́ gba ẹ̀bẹ̀ rẹ̀ o torí ẹ̀yin lẹ bí nǹkan yín. Ọmọ burúkú ẹ̀dẹ̀lẹ̀ lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́ ṣùgbọ́n kì í ṣe nísìn until tá a bá gba justice for Mohbad. Àní pé kẹ́ mọ́ gba ẹ̀bẹ̀ rẹ̀ ṣùgbọ́n not now torí pé páńpẹ́ tí wọ́n ń dẹ káàkiri wọ́n ti mọ̀ pa abiyamọ ni yín, wọ́n ti mọ̀ yín pé ẹ fẹ́ràn ọmọ, wọ́n dẹ̀ ti mọ̀ yín pé aládùúrà ni yín, ẹ má jẹ́ kí wọ́n gbára àdúrà láti tún fi yín yín. Ṣé ẹ ti gbọ́ bàbá? Ó máa pè, ẹ ti pè rí, ẹ ti bẹ̀ rí, ẹ ti tù rí gẹ́gẹ́ bí bàbá sọ́mọ, kò gbọ́ sí yín lẹ́nu, kò gbà, ó kọ́ tí ikú sí yín ni.
àmọ́ lọ́wọ́ tá a wá wà yìí ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín bàbá ẹ máa gbẹ̀bẹ̀rẹ̀ o but not now kìí ṣe nísìn ẹ sì hóòdì ẹ̀ lọ́wọ́ ná torí pé gbogbo ọ̀nà ni wọ́n ń gbà láti fẹ́ mú ọ̀tá yín mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ọba wọn ò ní rí yín mú wọ́n ń ṣe lásán ni wọn ò rí ọba tí ò jẹ́ kí wọ́n rí Mósè mú tí ò jẹ́ kí wọ́n rí Joseph mú wọn ò ní rí yín mú lágbára ọlọ́run ọba mo mọ̀ pé abiyamọ ni yín mo mọ̀ wípé ẹ fẹ́ràn ọmọ ẹ nífẹ̀ẹ́ ọmọ inú mi dàdùn pé ó pè yín fine àní kó má pè yín àní kó má bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n kó lọ sẹ́ńpẹ́ náà kó lọ sinmi náà after tá a bá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tá a rí gbogbo nǹkan tó ṣókùnkùn ni ó wà bọ́ sí gbangba wálíwà ibi tó ti fẹnu rẹ̀ gbolẹ̀ tó ti yẹ̀yẹ́ yín ibẹ̀ náà ló máa padà sí láti wá fi ẹnu rẹ̀ tún yín ṣe padà wípé kó wá máa pè yín lẹ́yìn kó máa bẹ̀bẹ̀ lẹ́yìn no we don't want that kí barrister Shittu náà wọ́n ṣe wọ́n kó ọmọnìyàn ṣe wọ́n kó gbogbo àfọmọnìyàn ṣe á kí wọn gidigidi lórí àdúrótì lágbára ọlọ́run wọn ò ní fọmọ ọmọ tí wọn ò ní fi gbọ́mọ sí wọn ò ní rí jà ayé wọn ò ní rábàámọ̀ iṣẹ́ wọn ò ní kọjú ìjà sí wọn bàbá ayọ̀ ni tiyín àwọn abiyamọ ayé wọn bẹ lẹ́yìn yín lọ́kùnrin lóbìnrin àwọn àáfàá gbogbo àgbáyé ń bẹ lẹ́yìn yín àwọn wòlíì gbogbo àgbáyé ń bẹ lẹ́yìn yín ẹ má fọlọ́nlẹ́ o bẹ́ẹ̀ ṣe pè ní náà ní kẹ́ ẹ ṣe máa pè é ẹ má mú nǹkan ní ìmọ̀ mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ayọ̀ tó jẹ́ pé màá wá sí Nàìjíríà tí màá wá bá yín ṣe patí tí màá wá bá yín yọ̀ wípé ẹ kú oríire kú ogun àjàbọ́ lágbára ọlọ́run ẹ dẹ̀ pẹ̀ fún wa ẹ pẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ jẹ́ kí n fẹ́ lòmíì náà kó tó.